الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akírani kíkí ti mùsùlùmí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh akíra káàbọ̀ sórí ètò wa albasira ètí ajé máa ń tẹ́tí gbọ́ ní iléeṣẹ́ rédíò Solutions FM 93.9 ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run àwọn sars wa tí wọ́n tún mọ́ bá a sọ̀rọ̀ ní òru òní gẹ́gẹ́ bí ìṣe wọn látẹ̀yìnwá àwọn náà ní sars Suleiman boni Ibrahim Abu Ibrahim Esauke kọ́lọ́mọ́jẹ kúrẹ́ wọn lálẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣọ́jọ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojópọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ gbẹdàl kìyàmà a kí gbogbo wa tí à ń gbọ́ wa yí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ní ẹ̀yìn ilé à ń fi àsìkò yìí a fi ń ṣàdúrà fún onígbọ̀wọ́ ètò yìí Ọlọ́run bá ní ṣàlékún àánú rẹ̀ lórí wọn wọlá àjọkàn sọ Ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah gbogbo ẹnìkọ̀ọ̀kan náà tí a jẹ́ lólùfẹ́ òdodo tí à ń tẹ̀lé wa tí à ń gbọ́ wa Ọlọ́run bá lékọ́lá kó ṣàlékún kàrí lórí ẹnìkọ̀ọ̀kan wa wọlá gbólóhùn la ilaha illallah iléeṣẹ́ Solution FM Ọlọ́run má jẹ́ kó jóná má jẹ́ kó bàjẹ́ àdàgbàsókè dáadáa Ọlọ́run bá ní ṣe fún wọn la hawla wala quwwata illa billahil azim. Ní àná ẹnìkan béèrè pé ẹ dákun báyìí tí ń bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn aburú yìí ẹ bá ní tún sọ ọ̀nà wo la fi gbà wá sọ kúrò níbi aburú tó fi jẹ́ yí pé aburú àwọn aláburú yìí kò ní í bá wa kọ́lọ́n kó má jẹ́ kí aburú ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa. Àkọ́kọ́ náà ẹ̀sìn tá a fẹ́ sọ lónìí òun náà ni ọ̀nà àbáyọ sí àwọn àdó aburú oríṣiríṣi àdó ló ti wà ní ìṣe o so àwọn àdó bú so kí ni ọ̀nà àbáyọ tọ́rọ́gọ́rọ̀ mùsùlùmí mi òun ni yóò máa bẹ̀rù ní ìsìn pé tí má gbọ́ pé àwọn àáfàá wọ́n ń ju àdó síra wọn lápò láwùjọ àáfàá kódà wọ́n rò sẹ́nìkan o wọn ò rò sẹ́nìkan o gádùn ibi tí àdósà ti wọ ara àwọn àáfàá lójókòó ń bẹ yálẹ̀ ń tá àrò sí ni o àbẹ́ ń tá àrò sí ni o àìtèbù níbi tá a wà àtẹ̀ntí ó jókòó lọ́tọ̀ àtẹ̀ntí ó jókòó lọ́sí àtẹ̀ntí ó wà níwájú àwọn àáfàá ni ká mọ́ wá gbọ́ pé ẹnìkan nínú tó wà níkan o ọkàn sàdébàdù lára rẹ̀ yálà sáfà tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ló fi bẹ́ẹ̀ so sẹ́lẹ̀ ni ó fi bẹ́ẹ̀ so kálukú wa ń bẹ̀rù pé ayé le bó làdó ṣe rí so àwa fẹ́ fún wa pé
kí lọ́nà àbáyọ sí àwọn àdó òbú àdó olóró ìtura náà ni pé àsì kò sí nǹkan kẹtẹ ń kè ládò náà gbogbo àtẹnusí wọn ju nǹkan sí yàn láàánú o wọn sì gbá ní o kí ni n ta fi ń sọ fún wa pé súnà ni máa ń mú fọkànbalẹ̀ wáṣẹ sàǹpé tá a sọ lánàá débẹ̀ náà nù kí wàá ní ọ̀nà àbáyọ kí lọ́nà àbáyọ àkọ́kọ́ náà a ọ̀kọ́ lọ gbà wípé ọlọ́run sọ fún Al-Qur'an Karim mùmínì gidi gbọ́dọ̀ lọ gbé lẹ́yìn pé kullan yusibana illa ma kataba Allahu lana huwa maulana ọlọ́run ní ìwà nàbí máa sọ fún yín pé lan yusibana kò lè wá bá wa láíláí àdánwò kan ò lè kàn wá dáadáa kan ò lè kàn wá illa ma kataba Allahu lana àfi ntọ́lọ́run bá ti kọ fún wa ntọ́lọ́run kọ fún wa ó nìkan ló lè bá wa tó bá dájú bá tí mùsùlùmí bá gbàgbọ́ tí èso rí ahọ́n lásán tí èsì islam ilẹ̀ Yorùbá àwọn packaging islam tó bá gbàgbọ́ bá kò afẹ́ kaburú ó ṣeun ẹni tó kọ aburú lẹ́lẹ̀yàn máa ń sáàdì ẹni tó ti kọ aburú tó yẹ pé òun lọ sọ yìí pé òun ló ń kọ gbogbo kádàrà lẹ̀ ọwọ́ òun ni gbogbo kọ́kọ́rọ́ kádàrà wà òun lè yàn sá lọ bá kì í ṣe páwà máa sá lọ bùnmí máa pọ́nkọ àǹjẹ̀nù máa fanákàlì lọ gbaṣẹ́ gbogbo iṣẹ́ táwọn máa ń sọ pé àbá ń fún mi iṣẹ́ kan confam ara wọn náà wọ́n ti ń dánwò ń fún iṣẹ́ ń gbaṣẹ́ ó mú rìn láìsí pé yẹn lọ gbaṣẹ́ ọ̀nà kọ́ńtráàtì so gbogbo ọwọ́ fún mi tí wọ́n á fi tí àkànlé lọ so wọ́n á lọ sà kí ni sà gbogbo ní tí ń sà náà packaging ni àdàpé ẹbọ ní ìyẹn tẹ́ tún fún ajá àdàpé ẹbọ ní láfi lọ́pọ̀lọpọ̀ àwọn abájẹ́bẹ́lẹ̀ Yorùbá yìí babaláwo ń yájú ní à so kí wàá ní ọ̀nà àbáyọ á padà síbi tí Islam tó fi wá sí ibi tí Islam tó ṣe kí ni o tó fi wá sí ọ̀rọ̀ azkar ọ̀rọ̀ àwọn àdúrà la fẹ́ sọ àwọn àdúrà àtúndè ìdè tí ẹ ń dè àti tàdó ni o àdúrà jàmá ni o àdó kíníkà ni o ìkúbẹ́rẹ́ ni o gbogbo tí kálukú fi sára wa so gbogbo ẹ̀ pátá kí lọ́nà àbáyọ àkọ́kọ́ òun náà ni pé a lọ bí àwọn àyà Kùránì tó jẹ́ pé ìsìláàmù pò wá lákèsí rẹ̀ pé àwọn àyà yìí ó di ìsọ ni ó di ìsọ táyọ̀ bàgbà lónìí a lọ bí àwọn àyà kan tá à ń pè ní àtúndè tó jẹ́ pé tí wọ́n bá sadá sí yẹn ìsìláàmù ní ẹ̀ka àwọn àyà ìdẹ́yìn ó bàjẹ́ ṣùgbọ́n ta ni ọ̀ka ẹ̀ ń bá da ṣúgà nù lé èèrà ọ̀tọ̀ wá networking ṣé òmùrẹ́ lé àwọn sọ́ngbà kan pé networking ni so ẹlòmí àwọn ni ṣèbánà bíi náà wọ́n sì rárá Ọlọ́run fẹ́ fi kọ́ wa ní ọ̀nà ìwòsàn so ó fẹ́ fi kọ́ wa lọ́nà ìwòsàn pẹ̀lú tànàbí sallallahu alaihi wasallam tí wọ́n mú nǹkan lára nàbí tí wọ́n sì fi ṣàṣà sí nǹkan yẹn èdè ẹ̀sìn reality ìdán bó ṣe má nàbí ọlọ́láyè nú ibẹ̀ ń kọ́ la fẹ́ lọ so kọ́lọ̀ tó ní ṣe ìwọ tí wá sí ń tọ́ wá sí ọyá ànàbí ka nǹkan yìí so ní tànàbí káwọn àtúndè ni ṣùgbọ́n sí tí nǹkan bá ṣẹlẹ̀ sáà lónìí tí nǹkan bá ṣẹlẹ̀ ṣerú tí Ọlọ́run fi júwe fánàbí pé kó fi wáwó san ṣé ilẹ̀ yín fi ń wáwó san lórí ní tó ṣe yín ẹlòmíràn ní nígbà wá sa ogun apá yín wò lẹ́sà so àwọn jáde sí àwọn ṣe gbá àwọn ṣàwo sókè ọ̀nà ẹ̀rọ̀fọ́ náà lẹ tó ń gbà tẹ́ ẹ bá ní ẹ ṣe bí kì í ṣe pé nítorí pé yóò ní mọ́nì alẹ́ ń tọ́lọ̀ wa ni kó mú pé ànábì o wọ́n ṣe nǹkan báyìí o àwa arórí pa rẹ̀ ìkíni Ọlọ́run wa júwe fún in tó júwe fún náà ni ọmọ jẹ́ ń gbọ́ jẹ́ pé òun náà lọ̀gá òun náà wọ́n mọ̀ fi ṣe sáǹpù àṣẹ tẹ́ ẹ bá ilé ṣe báyìí tí nǹkan bá mú yín ibi níbo ni o Kùránì Ọlọ́run júwe padà ṣé Kùránì wàá jẹ́ wòsàn fún wa àkọ́kọ́ náà Ayatul Kursi Allahu la ilaha illa huwa al-hayyul qayyum tó jẹ́ pé júmúlà 10 sẹ́ńtẹ́ǹsì 10 ló gbé dúró sẹ́ńtẹ́ǹsì 10 ọ̀gá àyà ìsọ̀tótó láyé yóò sì Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹnikẹ́ni tí bá lè máa ń wí Ayatul Kursi lẹ́yìn ìrun kọ̀ọ̀kan tí ń wí
tó bá wí lásùbà ó ti fi rẹ̀ sódì ìsọ látẹ̀yìn àsùbà tí ó fi di zúrì tó bá wí di zúrì ó ti fi rẹ̀ sódì ìsọ tí ó fi di àṣírí àǹfààní àkọ́kọ́ nù náà gbogbo ẹni tí wọ́n máa ń kátólì kò sí lẹ́yìn ìran àwa béèrè ǹjẹ́ àwọn àfọ̀nbídí àjẹ́ ẹ̀ máa kà ṣé wọ́n jí ẹ̀ máa kà lẹ́yìn ìrun kọ̀ọ̀kan ṣé sáwọn mọ́ṣáláṣí ti yá tí a rí sí kwa ràgàdà bínkúlì mẹ́kánì sàlámù káólà mẹ́rábì rahimi rábì nájìní wàhálì mímọ́ yá màlúùnà ewu dẹ́yìn kánò ṣé ráyè ti kùrù sí yù bẹ́ẹ̀ bá tó kà nǹkan wọn wà ní jádò sí ọlá báwọn. لقد جاءكم هرسون والكوثر رحمة وكرسي ينجي من جميع شدائد وكرسي ينجي من جميع شدائد. Ayatul Kursi kò sí àyà kankan nínú Al-Qur'an Karim bí Qur'an ṣe tóbi tó kò sí àyà tó tóbi tó Ayatul Kursi nínú Al-Qur'an Karim kò sí àyà tó lágbára tó àwọn àfáà ní kí ló dé nítorí pé tàbá kọ́ gbọ́rọ̀ tánàbí sọ ń parẹ̀ lé ànábì lọ sọ bẹ́ẹ̀ pé ló tóbi jù but kí ló dé tó fi wá tóbi ṣe pé ọwọ́ pé ànábì tẹ̀ sọ pé òun ló tóbi jù ó sì tó torí ṣùgbọ́n kí wá ló tóbi àwọn àfáà ní tọ́lọ́ fi ṣe ní tó tóbi jù ní wípé gbogbo tí ń tọ́ka sí pátá ìmọ̀lọ́run lọ́kan ni àsìmọ̀lọ́run lọ́kan ni ó kojú gbogbo ẹbọ àdójàmọ̀ kíní kẹ̀kẹ̀kẹ̀ tó bá ti lè sọnù ní ìgbésí ayé wàhálà ìfọkànbalẹ̀ ti sọnù wàhálà lè yẹn ra wọlé ọlọ́run ní Allahu la ilaha illahu ọlọ́run ní òun tó ń jẹ́ Allah ìtumọ̀ rẹ̀ ní o sẹ́ńtẹ́ǹsì aláàkọ́ ọmọ fẹ́ sáré tu kó o lè bá àmọ́dé tó fi jẹ́ pàtàkì ká tó máa sọ wúlò rẹ̀ lọ Allahu ọlọ́run ní òun ọba tí ń jẹ́ Allah tẹ́nìkan ìjẹ́ bẹ́ẹ̀ la ilaha illahu tí ọ̀sọ́ba tí ìjọsìn tọ́ sí àyàfò wọn ọlọ́run ìjọsìn yẹn inú rẹ̀ ní gbáralé wà inú rẹ̀ ní bẹ̀rù wà inú rẹ̀ ní àdúrà wà inú rẹ̀ ní gbogbo ohun tí a ń pè níjọsìn pọ̀ ẹ gbọ́dọ̀ pé nǹkan kan àyàfọ́ Ọlọ́run ẹ gbọ́dọ̀ gbáralé nǹkan kan àyàfọ́ Ọlọ́run ẹ gbọ́dọ̀ mọ wàrà lọ́wọ́ nǹkan àyàfọ́ Ọlọ́run gbogbo nǹkan yìí túmọ̀ ìjọsìn inú. Ọlọ́run wa ni ọba tí ń jẹ́ Allah orúkọ tó ga jù ní orúkọ Ọlọ́run tí ń jẹ́ Allah yìí òun ọba tó jẹ́ pé ńlẹ́ máa sìn tẹ́ máa wárí fún tẹ́ máa bẹ̀ tẹ́ máa pè tẹ́ ẹ gbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn rẹ̀ ẹ gbọ́dọ̀ fowókọ àjẹnu gbogbo náà káàdì tẹ́ lẹ́yìn gbà ká nígbà mo ní kíní kan àbá fún mi tí àti àwo wọn ní kí n máa sà òun sọ pé yá jam kọ́sítọ̀ jáde yá ń gánda bá dìlù gbogbo sórí yá tó ń pé òun tó pé nǹkan míì lẹ́yìn rẹ̀ tí èso kọ Ọlọ́run ọ̀daràn ọ̀dẹ̀lẹ́bọ nìyẹn o gbogbo náà káàdì tí wọ́n ní á fún ọ ìtumọ̀ rẹ̀ náà nù o so Ọlọ́run wa ni ọba tí ń jẹ́ Allah yìí tó yẹ kó sí ọba tí ìjọsìn tọ́ sí àyàfo nìkan tá a bá wá rí sẹ́ńtẹ́ǹsì alákọ̀ọ́kọ́ nu ó wá kù sẹ́ńtẹ́ǹsì mẹ́sàn-án mi nínú Ayatul Kursi yìí ayé ẹyọ kan ní Kursi yìí ó wá kù sẹ́ńtẹ́ǹsì mẹ́wàá sínú àwọn àfọwọ́ wa ní ntọ́lọ́run fi bẹ̀rẹ̀ wọn tá a bá fẹ́ rẹ́ nìkan tá a máa bẹ̀rù tá a máa pè tá a máa jọ́sìn fún tá a máa wárí fún tá a máa bẹ̀rù rẹ̀ tá a máa kó bùkátà lọ bá tó yàtọ̀ sí Allahu tó yàtọ̀ sọ́lọ́run gbogbo ẹni tí ròyìn mẹ́sẹ̀ ẹ̀sán tí Ọlọ́run fẹ́ fi ròyìn ara rẹ̀ hàn tí bá ń bẹ lára rẹ̀ ẹgbà lọ́lọ́run ìròyìn alákọ̀ọ́kọ́ fún sẹ́ńtẹ́ǹsì alákọ̀ọ́kọ́ Al-Hayyul Qayyum Ọlọ́run ní ọba alààyè ìtumọ̀ hayyu ń bẹ̀rùn ọba tíṣẹ̀mí rẹ̀ ò ní bẹ̀rẹ̀ débi kí yóò ní parí gbogbo ń tọ́ fẹ́ mú lẹ́yìn Ọlọ́run ọmọ wọ́gùn ò lè sọ̀tàn rẹ̀ Ògún sáwọn èèyàn ò lè sọ̀tàn rẹ̀ Ṣàngó sáwọn èèyàn Ṣéhù tó ń pè ẹlòmíì yóò máa dọ́gbọ́n pé Ṣéhù yóò wà kó díẹ̀ ó ti lọ kọ́ sí àwọn Christian bóyá ní ìsìn mọ̀ ń jẹ́ Suleiman ló kọ́ mi wà ní Ṣéhù Suleiman yóò máa ní Ọlọ́run Ṣéhù Suleiman ṣé kìí sọ Ọlọ́run tiẹ̀ Ọlọ́run Ṣéhù Suleiman máa sóore fún mi Ọlọ́run Ṣéhù Suleiman máa sóore fún mi
kóòdì táwọn kírísítẹ́nì ń lò so ìdọ̀gbọ́n fẹ́ pè mí gẹ́gẹ́ lọ́lọ́ indirect àwọn mùsùlùmí náà ti bọ́ bẹ́ẹ̀ o ọlọ́run kìíní kan ọlọ́run gbá ṣé òun kọ́ ló dáwọ́ o lè pè lọ́lọ́run tiẹ̀ so wọ́n àmọ́ ẹni gbogbo ogun ìṣòro rọ tí ẹ fi wọn káwé yẹn lọ kò sí ọlọ́run ọba àlékọlá gbogbo ẹ̀yin tí ẹ rí kádàrá lò wọ́n mú mi rí pé ògo kan wà wájú rẹ ayé sì di ìrọ̀rìn pa o ọ̀dà sí gbogbo ẹni tí ń lọ nú ilé ìjọsìn rẹ̀ ló dáa fún tó àìkú gbogbo ẹni tí ń lọ nú ilé ìjọsìn rẹ̀ ló dáa fún kí ló tẹ́ gateman fi wà ń bẹ̀ ọ̀yá dáhùn àbúrò ológo tí a ń sọ ká ọ̀dẹ̀ ń tẹ́ kógo lọ rèé o ọ̀dẹ̀ tí ọba yín gbogbo yìí o ṣé kò ní gateman lẹ́nu ọ̀nà ilé ìjọsìn rẹ̀ àbí òní cleaners kì í ṣe bọ́ọ̀lù ṣe dọ́ọ̀nù wọ́n sì mú kó di wọlé ló jẹ́ pé gbogbo òòlù tó sì bá ti pọ̀ irọ́ pọ̀ ń bẹ ẹnìkan lè wà lamẹ́ríkà ní ìsìnkú ní gbogbo wa àkọ́bí tó tí ì ríṣẹ́ ẹ máa bọ̀ lọ́la yọ̀rọ̀ yẹn kan jáde ìjọba ẹjọ́ tó lọ lọ ẹ̀yin lẹ jẹ́ kí irọ́ pọ̀ ẹ bá ní pòfáìdì kí ìgbésí ayé tó rọrùn ọwọ́ àfáwọn èèyàn nígbà máa ní ogbẹ́ tó kàwé tí ó ríṣẹ́ ilé òkun rẹ gẹ́gẹ́ nínà wọ́n lọ sọ bẹ́ẹ̀ Saudi àbá ní sọ bẹ́ẹ̀ nǹkan tọ́rù nígbà tó bá ti make provision kò lè sí rọ́ńbẹ́ kò sí ìjọsìn rọ́kàn tẹ́nìkan kan mú wá lẹ pósítà rọ òsì ní fà á torí tiwẹ̀ kí ń gbà ń bá sọ pé gbogbo ọ̀sẹ̀ alákọ̀ọ́kọ́ yìí àwọn àkọ́bí tí ò tí dìde ńlẹ̀ so ni ọ lọ rẹgẹdẹ ọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo owó tí wọ́n bí tọ́ wà láàrin mọ́jà ara wájú yóò rò náà fẹ́ rówó ọ̀sẹ̀ kẹta àwọn àbíkẹ́yìn tí àwọn ará wájú lè ti fẹ́ lo ògo wọn ìlú iná lẹ́ẹ̀tì rí wà lẹ́ òsì ní dá gbogbo ẹ̀ lẹ̀ mọ̀ bọ́lọ̀ ṣe lẹ́rìí òsì nǹkan búkú ni ọlọ́mọ fòsì ta wá o Allahumma inni a'udhu bika minal fakri wal kufri wọ́lọ́ èmi ń bẹ̀ ọ́ ni o gbogbo ohun tí wọ́n ń pè ní ọ̀run òsì mọ́jọ ọ̀bẹ mi o yín máa ń jẹ́yìn ronú lódì ni o òdì lèyàn máa ronú o nígbà tí ò tí ì rí tí ọ̀jẹ̀ kò tí ì rí kankan yóò máa ronú lódì ọlọ́run wa ni alihayyu alikọyum akànyà lọ́bẹ̀ ni asáré sálámà sáwọn kan ní báwọn alihayyu alikọyum ọlọ́run ní alihayyu ọba tá à ń sọ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ máa pè kẹ́ ẹ máa jọ́sìn fún yín òun lọ́ba láàyè alikọyum ọba tó dúró ti gbogbo ń tọ́ dá tọ́mọ tí gbogbo wa ṣe nísìn àwọn studio sáwọn tí ń ṣẹlẹ̀ nílé wa àìsè kọyúmù náà àìsè kọyúmù ìyẹn báwọn torí kìí ṣe tafsiri la fẹ́ ṣe. La ta'khudhu sinatun wala nawm. ọlọ́run lọ́ba tí mo ń sọ tí mo ní ẹ máa jọ́sìfù tí ń jẹ́ Allahu yìí la ta'khudhu sinatun wala nawm ké oorun ẹ̀ máa kùn ké máa tó gbé à ń bèlè pé yọ wàá sùn ẹni tí wọ́n fẹ́ tó ń múlẹ̀ ń tọ̀ ń lọ kọ́rọ̀bà ọ̀ràn tíjọ́ tó débẹ̀ tí ń dádì ń sùn kì í sọ́lọ́ mọ́nù wọ́n ní ń sùn ọba tí ó yẹ pé kèé tó gbé à ń bèlè pé yóò sùn. Lahu ma fi samawati wa ma fil ard. ọba yìí òun nìkan ló ní gbogbo tí ń bẹnu sánmà pátá àti tí ń bẹnu lẹ̀ ọya ẹni tí wọ́n lọ ń bá sọ́ńtọ́ dá nínú sánmà sọ́ńtọ́ dá nínú lẹ̀ sọ́ńtọ́ ni kódà ilé tó ẹni tó ń lọ bá ilé tó kọ́ òun kọ́ ló ní kí nìdí ni pé kò sí ẹni tó lè kílèmù pò ń lò ní nǹkan lánìta aṣọ tó ọwọ́ sọ́run bó ṣe ń gbọ́ mi o ò lè kílèmù ẹ̀ pé wọ́n lò ní tán nítorí tó bá fẹ́ kílèmù ẹ̀ ò lè ṣe nǹkan tó wọ̀ lórí rẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan tó wọ̀ ọ̀tá tó tá lì wàá dẹ níbi ẹ̀ tọ́kọ́lé ẹ máa wo nǹkan o kí lọ́lọ́run ò lè ṣe lórí gbogbo ń tọ́ dá bó ṣe dá gbogbo ayé yìí bó bá ní káwọn àdáwò kan máa ṣẹlẹ̀ lórílẹ̀ àwọn yóò tó máa kasára sí ni pé lónìí nílùú bíbá yìí nígbà tí ilé ń rí mọ́lẹ̀ tí ilé ń jóná lọ tí kinní kan ń ṣe Ọlọ́run dára mo kasára sí o ṣàkóso àtúnyìn lórí iṣẹ́ rẹ̀ tó rẹ̀ ń tó ní nǹkan ní dára wà láìwọ̀n òbí ẹnì kankan dáa kọ́ dára tó wù lórí tó ní àwọn èèyàn sọ di nǹkan mi ó kọ rẹ̀ ó bàjẹ́ ọkọ lé tán ọwọ́ mú petrol ẹ rí i pé àtìyàwó àtọmọ everybody wọn ó so mọ́ lọ́rùn ilé ọdún tí wọ́n lọ ní ńlọ́fà ayé mọ̀ nìkan o níjọ́ nǹkan ẹ̀yẹ kálukọ́ àmọ́ pariwo tí ó tó àwọn sọ́kà nǹkan kan ò ṣe mí wọn ò ní ẹ mọ́ sọ̀rọ̀ mọ́ nǹkan ń ṣe yín ẹ mọ́ sọ̀rọ̀ mọ́ pé àmọ́ kẹfẹ́ kí wọ́n mọ̀ náà ní ká wọn ó dì lápá ń yàká ní ìsìn ọ̀dọ̀ hospital nu torí pé ó fẹ́ jó ilé rẹ̀
ajẹ́pọ̀ nǹkan ló ní èèyàn wọ sọ́sọ́rùn ìwọ̀n ti bléèdì ìbọ̀ wọ́n ní kí ló dé ó ní fẹ́ kẹ́mọ̀ kẹ́mi mọ́ra sọ ni àwọn ní at last a ti sọ fún pẹ́nu rẹ̀ ó kò bá wọ́n sọ di wèrè ní ìsìn lórí nǹkan ní rẹ̀ ó fi hàn pé nǹkan ló ní kọsẹ̀ ọlọ́run lèmi mo ní ogun tí mẹ́sàn-án àti tí ń bẹ́ ńlẹ̀ èyí tí ń bá gbà ń bẹ̀ èmi mo ní ẹ̀ẹ́tò kan sára sí mi ni bí n bá fàdáwò sí bí n bá sọ̀rọ̀ sórílẹ̀ tí mo sì tó bá wù mí mo lè fara rẹ̀ dá ìyàwó tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́kọ́ ló ní o wọn ò bí ọdá kọ́ sọ fún pé sọ̀rọ̀ kí mo ti lọ fi ọ́n lé yín ọya gbórí ẹlẹ̀ mo fẹ́ gé ìsìn lọ́mọ̀ pé ọ̀já mọ̀ nǹkan kan yọ fíìsì ẹlẹ́ni sì pé ṣé nǹkan ò mú yín àbọ̀mọ́ tó bí tó o lè ṣe tó wọ̀ lórí rẹ̀ tó o bá pa ọlọ ẹ̀wọ̀n bí wọ́n bá pọ̀ padà ó fi hàn pé ọ̀kọ́ ro nínú náà ọlọ́run ní ọba tí mo ní ẹjọ́ sì fún. lahu ma fi samawati wa ma fi lardi. so tó fi délẹ̀ torí tí n bá ní kí n máa tú lọ àmọ́ fẹ́ Ayatul Kursi òun lọ ga anabi wa ń sọ sallallahu alaihi wasallam ipe máa kà ní ọgbẹ̀yìn rún bákan náà bó tó ṣe wà nínú nǹkan tí tó máa ń ba idán jẹ́ ní Kursi yìí wà tí wọ́n bá ságùn kalẹ̀ tó o bá fẹ́ kéṣù òde bíi kan gbogbo èèyàn lọ́jà kí wọ́n bá náwó ànábọ̀ fún ọ ọwọ́ ajé káwọn èèyàn kan máa gbọ́ lọ́jà wọ́n wá ń ta òkà àpamọ́wọ́ owó àtàgèrè ọjà ògà ànábọ̀ òrin wà látòṣogbo òrin wà láti Ìkìrun òun wá láti ibi kíní kan ó pe nǹkan lóògùn tajà ń rìn káàkiri sọ́ni tó gùn tajà síbọ̀ ẹ̀ka àwọn aláìka lọ́ba lọ́sọ̀gbọ̀ ó tún wá fa kinní lọ sínú sackbag báyìí ó gbé mẹgafóònù bẹ́ẹ̀ ó ti ní gbogbo bàtà ti jẹ́ ní wọ́n ṣe àṣírí owó àṣírí kíní kan ó lè já sírí nítorí wọ́n kó di yín ẹ máa wọ ọbẹ̀ ẹ máa wọlé ẹ máa múlẹ̀ ẹ̀kọ̀ kan ẹ mú wìtìwìtì akọ̀wé dáhùn lò ẹnì kò sí di mọ́tò sówọ́gùn òrí pé rọ́ ní pa kó dì búkú ó ti di pé òní láàkà kankan ìwọ náà wàá bọ́ bẹ́ẹ̀ ọ̀wá ń lọ ń rarọ́ so tó o bá fẹ́ jẹ́ kí gbogbo ẹnìkan ń sàṣẹ ẹ ń ṣe kíní kan ọ̀fẹ́ kí aburú ọwọ́nú sọ́ọ̀bù ẹ tó o bá ti ń débẹ̀ máa Ayatul Kursi yìí kó tó wọlé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ̀ bí ẹ rí nǹkan lọ́bẹ̀ ó ti bàjẹ́ Ayatul Kursi ti bàjẹ́ àtúndé tòótọ́ láyé yóò sì bàbá ńlá bọ́ọ̀bù tí ó fàdò dànù Kursi yìí ni máa kà sí máa kà Ayatul Kursi ìkan nínú àwọn àyà tó lágbára tá a lè fi kojú gbogbo nǹkan tí ń kèlà burú ṣùgbọ́n mùsùlùmí àwọn àfáà gan ọ̀gbàgbọ́ Kursi lè mi tí bẹ́ẹ̀ tó bá sì lóde yọmọ dáwọ́kà Kursi yóò tí mo mọ̀ gbogbo ogun ló lè ṣe irọ́ nípa o kò di ìgbà tí ẹ bá ń tọ́jú bọ̀lé kò di ìgbà tí ẹ bá ń tọ́jú bọ̀lé o Kursi yóò tí mo mọ̀ gbogbo ogun ọ sì ní tàwa ti kó mi wá rí mi o lórí ogun rẹ o ṣé wọn ní kó má tọ́jú bọ̀lé ìwọ ló sì dá wákà ọkàn fi wákà gbowó lásán Kursi yìí gbogbo ogun ló lè ṣe ń tòótọ́ kàsínú ìgbà náà rẹ wà láì ànábọ̀ kankan ọlọ tá a bá rẹ tó bá mọ̀ pé òun ní ànábọ̀ kọ̀ǹfàmù kọjọ́ àṣàríwọ́jà kan tó lè rà lọ́wọ́ wa kọ́ wa ná fún wa ànádúró ni Kursi yìí ni ó ti sọ́ọ̀tì dandanù àǹjẹ̀nu tí mẹ́ńbẹ̀ ọ̀họ́ àǹjẹ̀nu ìgbọ́ Kursi yìí kò dúró ọjọ́ ti lọ àmọ́ kọ̀ntínú náà lọ́la tó láti ìbọn bí àwọn àdúrà o èyí tánà bí kọ́ wa o èyí tó yẹ kó tó ọba ṣe láàárọ̀ bí ẹ yẹlẹ̀ fún ọ nǹkan kan ò lè ṣe ọ bí ẹ yẹlẹ̀ wàláì súnà máa dá ọ ẹ fi nǹkan síra yẹn tẹ ẹ jìnnà sí súnà nígbà ẹ ní ká tí a súnà tí àná ń kàlì náà ní gbogbo ilé kó tẹ ẹ mọ́mọ́ lọ kìkìdé ògùn ní ẹ ń kọ́ wọn bẹ́ẹ̀ wọ́n wà jókòó rọ́kalẹ̀ so wọ́n á di babaláwo tán wọ́ lọ fáwọn àfáà TikTok gbogbo ẹ̀yàn ọmọ tẹ́ ń fò lẹ́yìn tẹ́lẹ̀ rọ́kàkiri wọ́n lù ọ bí ń polówó ọsẹ ìtajà ẹ̀yin òbí náà rí ẹfẹ́ fọmọ yín fáwọn eléyìn wọn ò ní mú pàdé yín lálìjẹ́ náà aburú àkọ́kọ́ nù ẹ̀ẹ̀kejì wò ọlọ́njẹ́ ẹ̀jẹ̀rẹ̀ ọmọ nǹkan kò sí fẹ́ẹ́ tó lọ fáwọn àfáà TikTok àwọn àfáà oníkíní tó bá ti sẹ́fẹ́ rí lọ́wọ́ rẹ̀ báyìí irun ọmọ rẹ̀ ní ọkọ mú so ń lọ lónú kọ́lọ́n kọ́sàánú wa kọ́wọ́lá àjọ kan so rẹ̀ síwájú ká tó gbà béèrè lórí ọ̀rọ̀ ràkúnmí tá à ń sọ ẹ gbọ́ wáyé dáadáa o torí àwọn èèyàn èyí tí ìdẹ́ni ẹ̀ka ló gbẹ́ ten cent message láti jẹrin èyí tèmi tí mò ń sọ yìí mo ti sọ fún yín pé àwa tọ́nà wa papọ̀ tó jẹ́ pé sáyẹ́dì bíi academy ọlọ́nṣogo mùsùlùmù lọ́sọ́nà ànúbà tàbí bí Ọ̀rànyàn oríta péré nǹkan tí màá padà wá meeting point tí màá sọ lọ́la pé ẹ wá o a ṣe ràkúnmí yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ti change pẹ̀lú ògo Ọlọ́run níjọ́ Wednesday ni that is why tó jẹ́ pé òní ọ̀la náà kan Wednesday ọ̀la ni Wednesday àwọn Haúsá tí máa ń pa Haúsá ni wọ́n bá wa pa kì í ṣe Yorùbá kì í ṣe ẹranko tẹ́ kàmù lọ́rùn tẹ́ máa dú
Haúsá ni ó pa torí àǹfààní tó pọ̀ ńbẹ tí Islam sọ fún wa ni la fi ń polówó rẹ̀ báyìí fún wa so ní orí ìwòsàn ara oríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n ọjọ́ ti lọ àwọn Haúsá yẹn láwọn ń lọ ilé ọdún níjọ́ Thursday so that is why ọ̀la òní so nọ́mbà Alhaji wa Daudu Amowo Alaga tí mo ti fi tan ẹ̀yin tẹ́ wà ń gbòòrò kíníkà so ọ̀la náà sì ni ọ̀la ni Wednesday ọ̀la ni wọ́n pa so ọ̀la náà ni àwọn wulẹ̀ ní lecture náà Samanda náà ní Sango so tá bá ti kó mi lecture àwọn lọ gba ẹran yẹn direct a sọ pé ibi tẹ́ ti pàdé wa ní so pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ ẹni tó bá fẹ́ lọ bẹ̀ direct fún rẹ̀ kó lọ Samanda ṣùgbọ́n àwọn ẹ̀pẹ̀ nọ́mbà Alhaji Daudu Amowo Alaga tá máa ń pè fún yín màá tó padà pé ṣùgbọ́n ká kọ́ gba ìbéèrè 09098889939 091242939. Hello. Assalamu alaikum. Wa alaikum salam wa barakatuh. Ṣé Ọlọ́run bá mi ṣànílẹ̀ dáadáa. Alama mi. Ẹ̀rù Ọlọ́run láti pa pẹ̀lẹ́ ìlú náà. Ẹ bá mi wò ó ṣàtàlẹ́ sí mi. Alama mi. Ó ní mo kẹ́bí pé lágìrì lẹ́yìn ṣe fẹ́ràn wo tún bá rí oyè wa pọ̀. Inú kòkò nílẹ̀ kan fún wa ti jáde owó olówó àkọ́kọ́ ní ìgbà kan. Ṣé ẹ̀yin wàá mọ̀ pé tá a bá kórè ọpẹ́ ní wa bá ń kọ̀ọ̀ka lẹ́yìn ká dáná dúpẹ́ lọ. Ẹ̀sìn máa padà sí aburú o. Alama mi. Mo wá fẹ́ kó wọ́n tà sílẹ̀ kò ní mọ ẹni wa pé kan ṣoṣo ọ̀dọ̀ òun ní ìfẹ́. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní bẹ́ẹ̀. Now call Sanoa 09098889939. Wa alaikum salam. Àwọn tí àwọn kan náà tí wọn máa kù sí ìyẹn tí wọ́n ṣe orúkọ ṣe gbogbo ìyẹn ló mọ̀ ọ́ ẹ̀dá àtọ̀kẹ́ sí jẹ́ ọ́ ẹnu yóò ṣe wá ní ẹ̀ dáadáa àmọ́ bó ni wọ́n ṣe mọ̀ ọ́ ẹ bá yẹn lọ́rẹ̀ bóyá ọ̀la sàlámà alẹ́. Ọ̀dà àkọ́yẹ́ kí mùsùlùmí ọmọ mọ kùrìsì yù àkọ́yẹ́ àyètè lọ kọ́ ni o tí ó bá ti lè mọ kùrìsì yù nǹkan ti sẹ́nu o mùsùlùmí tí ó bá mọ kùrìsì yù kí ló wá fẹ́ mọ̀ ọ̀fọ̀dé ọmọ ọ̀nà tó kọ́lọ̀ ń kọ́ sàánú wa ni o tó kọ́lọ̀ ń kó kéèsì wa ká gbà béèrè kan sí wa alaikum salam wa barakatuh. Yes sir. Àwọn ibi wọn ní pé láti ìṣòro kan yẹn àwọn nǹkan wo la máa wí síbẹ̀. Náà sọ́wọ́lá ọkọ̀ mú lọlẹ̀ ní àbórókún àdíìsì kan náà ni àwọn àfáà mú wá lórí méjèèjì so pé sọ́wọ́ ni apá kan àfáà lọ síbi ọwọ́ apá kan lọ síbi ṣùgbọ́n níta wá kọ́ fẹ́ mú lọlẹ̀ kárípá lọlẹ̀ ọlálàyé inú ló jẹ́ kí n lò báwọn so Imam Ibn Qayyim àwọn lọ síbi pé ọwọ́ àbá Albani wọn lọ Imam Ibn Qayyim lọ síbi pé ẹsẹ̀ láàkọ́ mú lọ Albani lọ síbi pé ọwọ́ so mọ́sálà yẹn fẹnu díẹ̀ àmọ́ ntọ́wà ń bẹ tánàbí fi ní ká má lọlẹ̀ nílọlẹ̀ ràkúnmí àwọn àfáà ní tí ràkúnmí bára kàtánàbí lò yẹn yóò wó lulẹ̀ gbì lójijì ó fẹ́ mọ́wọ́ lọlẹ̀ ní ó fẹ́ múrúkún lọlẹ̀ ní lọlẹ̀ pẹ̀lú tùmánínà tábà forí kanlẹ̀ bóyá àǹkáyà Kùránì sajada wajhi lilladhi khalaqahu wa shaqqa sam'ahu wa basarahu gbogbo ntá ń wí ní forí kanlẹ̀ náà àtún lè wí níbẹ̀ sọkọlọ ń kọsà náà wa 080 nọ́mbà Alhaji Daudu Amowo Alaga nu nínú àwọn kọmitì tí a ń ṣe nǹkan yẹn nu tá bá ti pè wọn tí wọn wá ti gbé ẹ test wọn 080 56 12 76 80 56 12 76 80 fún gbogbo ẹ̀yin tẹ́ wà ń gbòòrò ṣùgbọ́n àwọn àtọ́jà kébí Ọlọ́run ṣògo ọ̀nà ọ̀rẹ́ méjì nǹkan èmi nọ́mbà wa tí wọ́n pè jáde òun ní kẹ́ tẹ́sì mi lórí WhatsApp ń gbé o so èmi ní sẹ́ndì mẹ́sẹ̀jì padà inshallah. Àkóńgbẹ́ gbogbo mùmínì náà láti bẹ̀rẹ̀ ṣe bá wa náà ní tó fi dájọ́ ẹni tá tún ríra wa kọ́lọ́hún má ṣe ilẹ̀ yọkan tó kù tó bá parí jẹ́ ká tún ríra wa. Nọ́mbà tí a lè pe àwọn sars wá sí lórí ọ̀rọ̀ ràkúnmí àbí lórí ọ̀rọ̀ hajj 070 1064 39 kagbólẹ̀ kan sí 070 1064 39
amójẹ́rọ wa ní Adébáyọ̀ Tìámíyù àti Mr. Báyìíṣẹ́ làwọn ni wọ́n jẹ́ kí n máa gbọ́ wa kétékété ní wàlẹ̀ tún di ìdájí ọ̀la pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́ márùn-ún sẹ́lá.